bí màá bá pọ̀ lè fojú tẹ́lẹ̀ ló gbé yẹn tọ́lọ́ wò sí musa adamu nù níbi sí adamu dàdé nù mà kọ́ yẹ kọ́ náà fún àkàmá o ìta ní ti sọ yìí. amásílẹ̀ síbẹ̀ bàbá pín àwọn àbá sílẹ̀ ta wọ́n ní báwọn kan ti ṣiṣẹ́ káwọ́ tó dé àmọ́kò òfé fọ́ ọmọ ó sì nàró wọn nínú kòtò ní wọ́n sẹlẹ̀bírẹ̀tì wọn mánu kòtò wọ́n ti lọ nígbà tí federal government ti bá ń fún yẹn náà wọ́n dùn mánu kòtò bẹ́ẹ̀ ní fún ọ náà wọ́n dùn mánu kòtò kánà mùtọ́lọ́ mú wọn wọ́n ti lè wọ́n lọ́bẹ̀rẹ̀ fún kánà mùtọ́lọ́ bí sí adamu ní wọ́n ti lè àwọn bàbá wọn mánu kòtò dà ẹ ti sẹ́ òfé fọ́ ni èmi tí wọ́n dé nìsí ìwà ní ọ̀wọ́ yìí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ fún àwọn kan wá ń bẹ iṣẹ́ wọn pọ̀ àmọ́sí adamu ni kí wọ́n wọ ní àwọn òjèrè bàbá tó bá tún kéré tí wọ́n nù kòtò wọ́n ti wà nù kòtò ní ti tún kéré lọ bá wọn àwọn kan bẹ tó ń yọ no fit gbogbo bí tí bàbá wa mọ̀ pé ayé lè sọ pé wọ́n kù sí bàbá wa dúró capsule fìlà pé bí wọ́n bá dẹ̀ kù síbi kan ẹ̀ tì bí tí wọn èmi ó gbìjà yín. Yọnu gbàrẹ bàkóore rẹ ni àwọn anabi Ọlọ́run ti àti ọmọ ìyá wọn sí ọmọ ìyá náà anabi Ọlọ́run bá sí ó ti di anabi Ọlọ́run jọ tó náà tí wọn sì Ọlọ́run tó náà wọn náà dé lọ. wàlíkìní bìrà mọ̀tíkà bí ìbádìkà sọ̀lìhí wàkọ́lù ní àbùdúlélá ìlàdí àṣìyàbá àgbẹ̀lẹ̀ àṣàdẹ̀ ìnà rabbana لغفور شكور وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. القرآن now kẹfìrí méjì ní bẹ àwọn àkàndẹ èyí tí àwọn tó gbajúmọ̀ ní àwọn tí ọ̀gbà abọ́dúnbọ̀pẹ̀ tá a mọ̀ pé ìròyìn ó ti gbajúmọ̀ ń kálukú ti ní oṣù máa àwọn kẹfìrí kan bẹ tó ti lè gbà wọlé yìí lọ ìrìnàjò ìlú wọn ni kọ́ ọmọ dání ọlọ́wọ́ bá mà kọ́ ọmọ ṣe ìkárí orí ọlọ́run lára ẹni ọlọ́run sọ̀rọ̀ fún ẹnu kó ṣe ìkárí ọlọ́run ọba tó dáa ló ń ṣe ìkárí lọ́yà kálukú á lọ sọ yí pé. Gbogbo àwọn tí wọ́n ma ìdẹ̀rọ ní ọlọ́wọ́ bá mẹ́rù kan ó lè jẹ́dẹ̀ ra àmà ó lè jẹ́dẹ̀ ra owó ó lè jẹ́dẹ̀ ra kù ó lè jẹ́dẹ̀ ra agbára gbogbo èyí tí bá ń jẹ́nu dẹ̀ra tí wọ́n máa mẹ́rù nìkan. túmọ̀ yóò kírun náà. wọ́n wá pọ̀ wọ́n sì ń kárí ẹ̀ tó kíni kí ló jẹ́ kí ló ní tani ọlọ́run ní. akínáró mú ní kábírú. wọ́n gbèfèrí ni wọ́n kúrò ní màmú. kéèyàn máa dé àmì ọlọ́wọ́n ọba mà kéèyàn fọ́nú fọ́ra nípa àmì. lọ́jọ́ kọ́lọ́wọ́n ọba mà bà ní Ísírẹ́lì wí. ilé ọgọ́lọ́wọ́ wá fẹ́ bá wọn wí ọ̀gá láì màkà wí àwọn àfa àjọ ní bá wí. àwọn ọmọdé kúrò ayé tá ayé alámọ̀rú lọ́mọ̀ọ́rù wáyé. látòkè tó dúró lóhùn yẹn ni. wà iná ọgbàgbà làwọn ẹ̀yà ní ìṣòro yìí bò. wà iná òwúrọ̀ bẹ́ẹ̀ sí ìlú abílẹ̀ àlẹ́mí náà. kàsálábí ìlú rí àmì inú. aláàbà mi kàlí tẹ̀kú nàmi rẹ̀ mú sírí nàbí ìsáàní mi àrò bí yìí mú bí mi. wà iná òwúrọ̀ bí ṣubú ìyàwó àlídà. àbàlábù yàwó àlídà.
bọ́lá ń sọjọ́ bàbá ọlọ́run kẹ́mi tí ń já ní. ẹni tí ọmọ pàdé ànábì Muhammad ọ̀hún ni Abdulsalam bọ́nù Salul àgbàfáàní wọn ni. àwọn sì ti rọ́mà ànábì nínú àtúrà ká ànábì ò tó dé. tọ́lá náà ló lóun fún ànábì sínú àtúrà òun fọ́nà rẹ̀ sínú ìdí wọ́n ti kà á. ọwọ́ àwọn òpé àbóhùn ni àbórúkọ ọwọ́ súnmọ́ ọwọ́ inú wo bí ní béèrè mẹ́ta tó bá lè fèsì béèrè mẹ́ta yìí wọ́n mọ̀ pé òun ni òun sì gbà fún ọwọ́ bí ànábì ní béèrè mẹ́ta ìbéèrè àkọ́kọ́ tó bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àbẹ́ sálámà sá ànábì tá ànábì dáhùn sálámà ó rẹ arákùnrin mo ní béèrè mẹ́ta ànábì ní kó béèrè ó ní béèrè ní àkọ́kọ́ tómìnì àtọkùnrin bá súnmọ́ra wọn àásè fẹ́ni tó mọ́ ọjọ́ anabi ní odòwí ó ní béèrè ní ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ àlìjánà tí wọ́n bá wọ àlìjánà kí wọ́n kọ́kọ́ tẹ́sì anabi lòdì méjì ẹlẹ́ẹ̀kẹta àpẹẹrẹ òun láàrin táàtì mọ̀ pé ayé fẹ́ tán lẹ̀ anabi ìwádìí àlọ́wọ́ anabi náà kọ́kọ́ tá a fi mọ ẹni tó mọ́ ọjọ́ tóbìnrin àtọkùnrin bá pàdé ẹni tó bá kọ́kọ́ kọ́ọ̀mù obìnrin náà kọ́kọ́ wá ní obìnrin ní ọjọ́ ọkọ lọ́kọ́kọ́ wá ní ọkùnrin ní ọjọ́ ó nílẹ̀ kejì tó wá jọ́ ògbèdè àlùkìyámà àwọn ọmọ àjẹ́nà ti máa jẹ́nà tí wọ́n kọ́kọ́ tẹ́sì òun lè gbọ́ mẹ́ẹ̀já ó nílẹ̀ kẹta ibi tóun ti wọ̀ ìjọ tóun bá yọ ń bẹ̀ ayé fẹ́ parẹ́ òun bá sọ pé àṣẹ tó láì ra ìjọba ó ní pé onímọ̀nì ẹni wọ́n wí náà ní ọgbà fàdánù ọwọ́ làwọn èèyàn wọn alájú bí wọ́n o òun sàpamọ́ síbi kan mọ́tò òtún wò àmọ́tò ọba dọ́dọ̀ wọn béèrè pé ká lòun ọwọ́ gbẹ́dọ̀ àwọn bàbí sàáyé náà wà lòdì kan wọ́n ní àgbàfọ́ àdúrà nù onímọ̀ àdúrà nù èèyàn lálẹ́ àdúrà nù ọ̀tọ̀ ó ló ti gbà fóun wọn ni wọ̀ làbìsàn náà bá jáde lọ́ba tó ṣe kẹ́nà tó ṣe àdá wọn ló kò lómi wá ní wọ̀ aláìmọ̀ká ọmọ wa wò ní pé àwọn. àwọn ọmọ ẹ̀kọ́ lè ọmọ ẹ̀ka ní ayé àlẹ́mọ̀ òwú làwọn ọmọ ní iṣẹ́ yìí. ìbànú sọ̀rọ̀ ayé tó ṣe báyìí kò pé gbogbo bàní sọ̀rọ̀ ayé àwọn afáànù wọn pé gbogbo èèyàn bá ti ẹ̀dá nǹkan mọ̀ kọ́ yẹ kéèyàn fọ́ dá nǹkan mọ̀. Pé àmì ọlọ́run tí a máa ṣe ń kárí ẹ̀ àmì ọlọ́run kan ní sábà ọlọ́run kan ní àmì ọlọ́run. Àwọn Yorùbá máa ń pèdè tọ́lá lórí gbogbo èdè ọ̀fọ̀ ní pèyí. Èdè Yorùbá àkọsílẹ̀ Yorùbá yàtọ̀ fọ́fọ́. Yorùbá ní máa ń sọ̀rọ̀ pé omi dán ní mojú omi dán ọdẹ apẹ̀kìrì ní ọdẹ àpàdá. Bàbá yìí fẹ́ràn yìí tí ọ̀sẹ̀ kẹta wù tẹ́lẹ̀ olóde yẹn ni. Mo ní méjì náà tọ́kárì tí ṣe nǹkan ní bàbá ṣe wà ilé yìí ẹni tí ó dè yàn àtẹni tó mà tí ṣe dé tí ó mà. Wọ́n náà máa ń gbà tó pọ̀ ọ̀rìn ìjà náà ọwọ́ àmọ́ bóun náà ṣe rí gbogbo tóun náà bá pàdé lọ́nà tí èdè yàn lọ tó fi wá lọ. Kò sì ní í ṣe lónìí gbọ́dọ̀ náà kò ní í ṣe ìdọ́tọ́lọ̀ ń bá fẹ́ dá nǹkan tí ó dẹ́ yọ ọ̀kan. Ó dà wọn náà bí ọlọ́run kò dá wọn lọ́kan ọkà wọn ni ọkà wọn lọ ọmọ àbára wọn àwọn àtọ́dára wọn fatirawa àwọn lótúndé ìdọ́tọ́lọ̀ ń bá fẹ́ nàwó tó fẹ́ nàwó àwọn nǹkan nínú ìlú lọ́wọ́ àwọn wọn ọ̀nkàlùkọ́ wọn gbọ́tọ̀ọ̀tọ̀ ọ̀nkàlùkọ́ ó gbé fọ́tọ̀ọ̀tọ̀ kò sí kíkẹ́ lóyìn ẹ̀ níjẹ́ bẹ́ẹ̀ àwọn àkóòdì ó lánú wọn mọ̀ sọ́dá àwọn àkóòdì owó mú kéèké gbogbo olówó tó bá dá ọ̀tọ̀ lọ́dá ọ̀tọ̀ lówó àwọn àkọ́ ọmọ pàṣẹ owó àwọn àkọ́ ọmọ pàṣẹ ìmọ̀ àwọn àkọ́ ọmọ pàṣẹ agbára àwọn àkọ́ ọmọ pàṣẹ ìjà àfa àwọn àkọ́ wà lálákẹ́dẹ́ táwọn ọmọ ṣe tí wọ́n bẹ́ gbogbo yẹn. alágbára lókè aláṣẹ lókè oníkó lókè ọ̀kan náà nítorí yàtọ̀.
lọ́dẹ mi lọ́dẹ àmàlẹ́ mi níbí ọmọ ìyá mi ní sèǹkan inú ẹni tó sì yẹ kó ní kẹta ni ó tún máa wọlé ìpètò àwọn kan pé kíní kan ní wújíbù téèyàn bá kọ̀ǹfàmù ara rẹ̀ yóò pé kí ló tó kù tọ́lá ẹ bá kọ̀ǹfàmù ara rẹ̀ ọkọ̀ǹfàmù ara rẹ̀ mímọ̀ ni o ọkọ̀ǹfàmù ara rẹ̀ lówó ni o ọkọ̀ǹfàmù ara rẹ̀ lásìrí ni o ọkọ̀ǹfàmù ara rẹ̀ nídìí ni o gbogbo ọ̀rẹ́ tí a ti kọ̀ǹfàmù ara rẹ̀ létí wá wò yí pé ẹ̀jẹ̀ ìgbà ń sọ̀rọ̀ ní tani lóyún o. wọ́n ní kámínì àyè. sọ́kẹ́tì ìsìnkú bá di. wọ́n náà fẹ́ náà bá dèrè ní ọ̀sẹ̀ tìjà nílé àbájọ ọ̀jà wo dèrè ní ibẹ̀. wọ́n kámínì àní ìsọ̀kẹ́tì wúnísìmọ̀ àtúntà di. ìsọ̀kẹ́tì tìjà nílé ọ̀nà àbá ní nàtúntì ní ìjọ àjẹwò dèrè wọ́n wò pé èmi ọmọ náà. ìsìnkú àtúntà di. èmi ọmọ lábájá wọn máa ní pé tẹ̀lé lábájá. ìsìnkú àtúntà di. Mabade tó nù náà wà lẹ̀ mabade tó lé wà ní inú títọ́ bìkàrà náà yá wọ́n wá náà wọ́n tún wá lọ́sẹ̀ nígbà táyà ní àfẹ́sẹ̀ kù lọ́la. Nísìbàtú jáde wọ́n táyì mi sábì sọ́wọ́ mi àyè mi rẹ̀ tì wọ́n táyì mi sọ́wọ́ mi àyè mi rẹ̀ tì. Ọdún tí mo ní ájúlù fún yẹn ni mà. Bí màá bá pọ̀ lè fojú tẹ́lẹ̀ ní ogbè yẹn tọ́lọ́ wò sí musa Adamu nù. Níbi tí Adamu gàdé nù mà kọ̀yẹ́ kọ́ náà fún àkàmọ́ o. Ìta ní bí sọ yìí. Ọmọ sílẹ̀ síbẹ̀. Bàbá pín àwọn àbá sílẹ̀ ta. Wọ́n ní báwọn kan ti ṣiṣẹ́ káwọn tó dé. Àmọ́ kò fẹ́ fọ́ ọmọ ó sì nàró wọn. Nínú kòtò tí wọ́n sẹlẹ̀bírẹ̀tì wọn mánu kòtò. Wọ́n ti lọ nígbà tí federal government ti bá ń fún yàrá wọ́ọ̀dù mánu kòtò. Bẹ́ẹ̀ ni fún ọ̀dà wọ́ọ̀dù mánu kòtò. Kánà mùtọ́lọ́ mú wọn wọ́n fi lè wọ́n. Ìrọ̀bẹ̀rẹ̀ fún kánà mùtọ́lọ́ bí sí Adamu ní wọ́n fi lè àwọn bàbá wọn mánu kòtò dà. Ẹ ti sẹ́ kò fẹ́ fọ́ ni ìlú. Èmi tí wọ́n dé nìyí ìwà ni wà wòlí. Ọ̀sẹ̀ bẹ́ẹ̀ fún àwọn kan. Àwọn kan wá ń bẹ iṣẹ́ wọn pọ̀. Àmọ́ tí Adamu ní kí wọ́n wọ ayé àwọn òjòrò. Bàbá tó wá tún kéré tí wọ́n nù kòtò wọ́n ti wà nù kòtò. Ní ti tún kéré lọ bá wọn. Àwọn kan bẹ tó ń yọ no fit. Gbogbo bí tí bàbá wa mọ̀ pé ayé lè sọ pé wọ́n kù sí bàbá wa dúró capsule fìlà pé bí wọ́n bá dẹ̀ kù sí nìkan ẹ̀ tì bí tí wọn kò ló bí ìdá yìí. Lọ́nà bí tí mo ṣe ṣe nù wọ́n náà ṣe kú ẹni kò lè dá sí o. Ẹni kò dá yé ṣe ìtọ́nà bá yọ ọ́nù gbàrẹ́ bàpọ̀ orí rẹ ní. Àwọn anábì ọlọ́run jáde lọ ọmọ ìyá wọn sí. Ọmọ ìyá làwọn anábì ọlọ́run bá sí. Ó ti di anábì ọlọ́run jọ tọ́lọ̀ ohun tí wọ́n ṣe ọlọ́run tọ́lọ̀ wọn bá bẹ́ẹ̀ lọ destroy wọn lọ́dọ̀ tó rí. Wọ́n á mẹ́ àti lọ́sọ̀rọ̀ dáì mọ́ ayé ìmọ̀ àbọ̀dà iná fi àlùkò. Ọ̀dọ̀ àdébìrán inú wọn lọ bá àwọn màláíkà wọ́n wá débẹ̀ tó wọ́n fún ní ròdùnú. Ọlọ́mọdé àti ìṣúrù náà ibò láyé ìbàdàn ìbúṣọ kọ́lù nínú àgbòlíkù wálé àti ìrìnkọ́lé à. Ìwà débẹ̀ tó wọ́n fún ròdùnú bùkátà tẹ̀ bíyá. Ọlọ́run ní àná wa ṣe ọmọ sí wàhálà mọ́. Àdúrà rẹ̀ ti gbà. Gbogbo tó fẹ́ òtítọ́ ọmọ wọn àti bẹ́ẹ̀ fún tán. Ọwọ́ ní à ìwé rẹ̀ tó máa ń lọ báyìí. Olú iná mọ̀lẹ́kù wálé àti ìrìnkọ́lé à. Iṣẹ́ ìwé tán. Ìlú ọdún ló lọ́wọ́ wá fún ọ yàmọ́dún ló ní àti fún ọkùnjà lánàá rẹ̀ ìlú báyìí ló ní àlọ́ dìṣọ́ ìwà kápá wọn rẹ̀ ń bẹ̀ kápá gbogbo òlú yẹn rẹ̀. Ìyá aláàkánú sọ̀lì mí. Alákòóso ni wọ́n lò náà. Ọ̀nà iná mi àlù. Iná mi àlù bọ̀. Àwọn nínú tẹ̀sí wa ń lọ ọmọ ìyá mi bẹ́ẹ̀ lùtù bẹ́ẹ̀. Olùdẹ́nu alábì máa bí yá. Lẹ́nu dàtí anáwó aláwọ̀ ìlàbọ̀ àtàwọ̀ ga láti mi náà nígbà láyé. Ní tó lẹ̀ nábì ló wù ó ní lọ́mọ ìyá òun. Ànábì ló tù ní ó ní lọ́mọ ìyá òun bí gbogbo àfáàsì gbọdọ̀ nínú. Dé aláǹkẹ́ni bá ń fùtù lu wa yìí tí wọ́n kọ́ wa dé kí ló fẹ́ gbà náà mi. Owó ń bẹ lọ́wọ́ ẹ̀.
yàtọ̀ fún pàtì rẹ̀ kú àti àwọn àkábọ̀ ọ̀jà bá nù mọ́. Ó lè ní kí wá sọ láì màkà ọdún ní làfà ó di méjì ọlọ́run wá ara ayé fún gbé ó di mẹ́ta ọwọ́ àṣẹ ọlọ́run ọba ọdẹ àǹkàmà àbáwá ọsẹ ọlọ́run ọba ọba ọlọ́kẹ́ni ọdẹ àǹkàmà mujahid barkalafi ọdẹ àǹkàmà gbogbo ntí emu yàrá nǹkan mi tí a máa ṣe nkárí tí a sọ bẹ́ẹ̀ jẹ́mọ́ mi lọ́nà ìbáwọ̀ ní ìdẹ́gàba ní ìdẹ́gà fọlọ́rọ̀ ọlọ́kẹ́ni ọtún wa ló wù ní nǹkan mi. Èyí ò ní túmọ̀ yí pé ẹnì yìí fẹ́ sẹ́kù. Ẹni tá àìmọye àwọn yẹn tá a nà owó tá a tọ́nà ní ọ̀tọ̀ wa nìyẹn lórí tí wọ́n dọ̀tá. Kàkà pẹ́ni tá a lórí ká tó a ṣe fún tẹ́lẹ̀. Tọ́wá ní pépà náà sẹ́, èmi rí i pé àmì ọlọ́run eléyìí, iṣẹ́ ọlọ́run sì ni. Màá sì dúró tì í. Wọ́n á sì fún ní support. Sọ irú báwọn wéèyàn báwọn ó ti dèèyàn wíwò àmọ́ pẹ́kì máa dá fọ́lọ́run ni pé gbogbo nítorí yẹn bá ti máa wo kálukú ni. Bẹ́ẹ̀ mo bá wò lọ sí bẹ́ẹ̀ nìkan bá ti bẹ̀rẹ̀ controversy àbíkẹ́lẹ̀ yìí ló ń gbòógbò àbíkájọ pé jákírásà máa sọ fún pé òṣùnà àwọn tájọ lórí. Gbogbo yìí ilé àbá ìlẹ̀kùn jáde ẹ̀jẹ̀ àbá àwọn ti tán ní. Káṣí àwọn olùsìlámù ṣúná ọlọ́mọ ọba ni kò sẹ́ni ó gbé lẹ̀ ọlọ́mọ ọba ló gbé lẹ̀. Àbátẹ́ yóò fi wọn adé ní ìyàwó ṣíṣe pàtàkì ìyàwó ṣíṣe méjì ni. Tó bá rí ọ̀rọ̀ Sawat before Ànábì Nuhu ọwáyé ọwádìí 1000 years láyé tàbí kùránì tó fún wa ó di 50 years péré. Ọlọ́run wá fún mi pamọ́ rẹ̀ Ọlọ́run tó wá fún mi pamọ́ rẹ̀ nì kò sí tọ́jú Ọlọ́run lógún tọkọjọ ọ̀rọ̀ Sàwáàdì nígbà tó fún mi pamọ́ rẹ̀ tán tí ayé sẹ́kù tínú ó tún máa lọ kò sí tọ́jú Ọlọ́run ọba lógún tọ́jú ọ̀rọ̀ Sàwáàdì ó tó fún mi pamọ́ rẹ̀ sọ́tù nìsáyì ní sọ pé kò sóòrè. الذين خلقوا من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. Before kọ́mi túfánù tó payé rẹ̀ ni ìgbà kọ́mi túfánù wá payé rẹ̀ tán tó wáyé pé o gba yé ọlọ́ọ̀dì sọ́ọ̀yì rẹ̀ kò wá kù kankan tayọ òkúta ìlòdù Káàbà lóhùn bá fẹ́ máa lọ wà tọ́lá wá rí kọ́fẹ́ lọ sẹ̀mí ọlọ́ọ̀dì ìpé kò lè dá sẹ̀mí tó lẹ́ni tí ọba ga ìsẹ̀mí tí ọba tí ọba dùn àti kọ́jẹ́ méjì ẹnì kò lè dá sẹ̀mí tó ọba ní pọ́sítìfù ó rí nẹ́gẹ́tìfù látara pé méjì ní máa ń fọ́ọ̀mù kan lọ sí Suratu Zariyat àyà 49 lọ́dọ̀ tí sọ yí pé Bàánà. Méjì lèmi ọlọ́wọ́ bá ní opíìkì wọn. Lẹ́yìn ọlọ́wọ́ bá nìkan tó jẹ́ aṣọ pọ̀sáṣọ mọ́. Lẹ́yìn ọba ṣe nǹkan láyé ẹ̀jẹ̀ méjì ni ọkùnrin àtobìnrin, obìnrin àtọkùnrin. Obìnrin ni kò lè bí àǹkàṣe àbíkọ́ ọlọ́kùnrin lẹ́gbẹ̀ẹ́. Ọkùnrin kò lè bí àǹkàṣe àbíkọ́ olóbìnrin lẹ́gbẹ̀ẹ́. Ọlọ́run wá rí pé wọ́n ní ìfẹ́ máa lọ. Ayé ti parẹ́ ọfẹ́ bẹ́ẹ̀ lẹ́sí ayé mi. Ọlọ́run fẹ́ lọ ayé ìlú sọ̀síìdì. Kẹ́ tó sọ̀síìdì ni kẹ́ fẹ́ lọ ní àbíkọ́ ohun ní méjì pé. ìbílíbi àmì ìgbòmí lóde ìgbésílẹ̀.
fẹ́ kó dání wọnú takọtabo ní kọjá òwúrọ̀ àwọn ẹranko tó mú un má kọ púpọ̀ má bò. ọlọ́run yóò yẹ kí tọ́ bá mú òun yóò mú yín sọ síìdì níbi tẹ́ lọ sàwáàgì ni. nígbà wọn wá lọ bẹ́ẹ̀ tà ọwọ́ adékun wọn bẹ ọlọ́run wá fẹ́ ká máa bí sàwáàgì ṣe tó èyí tó dáa nínú sàwáàgì wọ́n lè ta dòkótì èèyàn kì í ṣe sàwáàgì ní bòńkẹ́lẹ́ èèyàn kì í ṣàdédé tí wọ́n máa mọ̀ pọ̀ rẹ wọ́n yẹ kó olú láàrin ọlọ́wọ́ pàmìtì kò fọwọ́ sí boyfriend and girlfriend ọlọ́wọ́ fọwọ́ sí èyí tó fọwọ́ sí ní fẹ́ wà nídìílé ìyá àwọn ìdílé ọkọ wọ́n wà tọrọ rẹ àmọ́ àwọn tó fẹ́fẹ́ bá ti màmá aráàgbájì irú ẹ̀tọ́ tẹ̀lẹ̀ nílé ayé tí wọ́n kà sàdédé lórí ló fi dẹjọ́ lọ sí swatu mariam. Ó sì ní ìṣèjú tí wọ́n ń bá bọ̀ tẹ́lẹ̀ lọ́jọ́ wọn sọ yìí pé. Olùyà Mariam. Ọ̀rọ̀ Mariam. Bàbá ní kí ìdíje yà Maria. Ọmọdé pẹ̀lú nǹkan àdìgún fámìlì wa yìí. Yà òkúta Haruna. Yà Haruna. Bàbá ní àbúkì mú àsọ́rí. Bàbá tó bí ọtí mẹ́nu ra wa kìí ṣe bàbá bú. Bàbá kaná tó mọ̀ kìbàgé yá. Bàbá tó bí ọtí sálágbèrè. Màsára tí ilé ìwò. Nígbà ọ̀rọ̀ ti gà bẹ́ẹ̀. Wọ́n máa ń bá Mariamu fàjọ wọ́n ti lóyún fún ọmọ bó ṣe lóyún. Àtúnyí èèmọ̀ ni. Tí obìnrin bá sì lóyún èèmọ̀ yọmọ. Wọ́n wá bá fà á dijọ́ tó bá bímọ. Nígbà wọn sọ bẹ́ẹ̀ ọlẹ́jọ́ ti tó fáṣà ara ti. Ọba ìnáwó sọmọ lórí ìtẹ́. Gbádùn àbójútó ní abísíwì ni sọmọ tó wà lérí tí ọmọ ẹjọ́ kan máa ń sọ̀rọ̀ ni. Bọ́lá yìí ní àbúrò ọlọ́run ní ìwọ́ sọ̀rọ̀ àdúráyò. Bọ́lá yìí ní àbúrò láàyò. Wọ́n bá tẹ̀lé ìtẹ̀mọ̀tìjọ́ ọmọ sọ̀rọ̀. Wọ́n bá tẹ̀lé bá ń ṣe ìyanu tẹ́ wá wò pé láti kékeré yóò sì padà wá. Ẹ̀rọ ìsàlì ẹ̀rọ náà wọ̀ bá ní. Àtàrí àlùbíbábà. Wọ́n fún mi tíra, abáradẹ̀ mi tíra. Wàjà àlàlí nàbí yá. Àtúnṣe náà fún àtọ́yẹ̀dú. Wàjà àlàlí mùbáraka náà ìrànwá kúndù. Wọ́n bá dé láyé máa dán máa lálùbáríkà dá sí fún. Wà á sọ́rí bí sọ̀láàtì. A ti sọ púpọ̀ ọgbọ́dọ̀ fi wọ́n lẹ̀. Wà sàkáàtì máa dùnú tó ayé. Ọkùnrin àti irun ọba ti wọ́n lẹ̀ o sì gbọ́dọ̀ fi sàrà ẹ̀ bó ṣe yọ ọ̀rọ̀ gbẹdẹ lọ́nà àdíṣe yọ káàkiri. Bàbá náà ní wà ní ìdájí. Àti àti bàbá ọmọ rẹ̀ ni kí n jẹ́ fún wa. Ọ̀làmì ẹ̀yìn á lè jẹ́ bára ìrẹ̀gíyá. Ẹ̀sìn ìbá nínú ẹni tí wọ́n máa lọ́ọ̀yàn lọ́wọ́ gbà. Wàsàlámù aláìyàyà ọmọ oníkù. Bí wọ́n ti bí mi ni wọ́n ti yanjú ọ̀rọ̀ mi. Ìyá máa mú jù Bí ìṣèlú ó ti fi lọ́dọ̀ ọlọ́wọ́ ọba mi. Tó dínà àmọ́ bẹ́tẹ̀ lọ lọ́wọ́ ẹ̀jẹ̀ fi hàn yín gbogbo anamọ̀lẹ̀ yìí àmọ́ tí wọ́n ń pè ní àdán ẹyẹ kan ni bọ́bọ́ wa débi igi ó yọ wá pọ̀ ń bẹ̀rẹ̀ tètè wọ́n mọ̀ wá sóò gidigidi tẹ ẹ bá gbọ́n igi ìlú tọ́wà lójúde àbọ̀bọ̀ àlábàlá yìí ẹ̀mọ́ wa gbọ́n yẹpẹ̀ sí tẹ ẹ bá bẹ́ẹ̀gì òun wọ́n lọ lé mi àdúgbò mi wọn lọ wọ́n tún wá lé yín mọ́ àmì ọlọ́run ti yín nìyẹn o á sì yí. Àmì ọlọ́wọ́ bá
èèmọ̀ ọlọ́run bá lè yí ẹ̀sọ́ ọlọ́run ni á sì lè nà kó tó bá jáde ọlọ́run ńlá mi nìyẹn o. lákùnrin ayé àbàdàrúwà. àmì mi ní jẹ́ sàrúwà ẹ̀yìn nínú ẹ̀ pàtì má wá díẹ̀ ká má wò lórí. ní àrídì láyé. má tọ pínpín rẹ̀ má o èyí tó fi máa tọ pínpín wọn náà béèrè tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run. ọ̀yà àbẹ̀ ṣùgbọ́n àbí ṣùgbọ́n yìí lọ́yà àbọ̀ àbọ̀ àyà àbọ̀ wọlé. kò sí fọwọ́ aburú bá mú ọlọ́dẹ tó bá fọwọ́ aburú bá nìyí mú. kúsàkúnú adágún gbà yìí bó. ọ̀rọ̀ ní ìyàtọ̀ súnmọ́ ni mo ti pèpè àyàwó kalẹ̀ pé wọ́n fẹ́ bí sọ́ọ́ àyè mi ìwọ́n ló ti parẹ́. àyè bí sọ́ọ́ àmì ọlọ́run tó lé bá àwọn ìjọba bá rájẹ̀ mi ká ló máa lọ lé. òṣèlú ọkọ̀ ṣe kàná yìí mo bá jẹ́ aládẹ̀mí gbogbo kéèké ní òṣèlú ọkọ̀ ṣe kàná yìí mo bá jẹ́ aládẹ̀mí gbogbo kéèké. Amin.